ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni. pé kó fi máa wẹ̀ nínú balùwẹ̀ wọn nínú bedroom wọn púpọ̀ nínú wọn máa ń sọ pé àwọn náà mọ lọ́dọ̀ ẹ̀pọ̀ àwọn míì bá ṣe ráwọn míì tí wọ́n lè lọ sódò lẹ́pẹ́ nílé lọ́dún fẹ́ máa wẹ̀ bọ̀ àyà wọn máa ń já pé ṣé táwọn bá wẹ̀ tọ̀ ṣáwọn ọmọ ò lè lọ forí kó kíní ẹ̀ tó bá wọ bedroom fẹ́ kẹ́ ẹ̀yàn nàná kíní yẹn. bọ́ọ̀rọ̀ ṣe rí leléyìí tó bá jẹ́ nǹkan ìṣẹ́gun tó bá yẹ kó wẹ̀ sódò ìṣàn tàbí kán wọ́wọ́ ẹbí kúrò tó bá wẹ̀ lé á àfẹ́ tàwọn ọmọ torí tí wọ́n bá ti ń wẹ̀ sódò ìṣàn ojú ẹ̀ ń ṣàn lọ ìtumọ̀ wọ́n sọ pé wọ́n lọ sódò ìṣàn nìyẹn immediately omi yẹn ti ń gbé lọ bọ́ ilé kò ní gbé lọ á affect tó bá jẹ́ bóyá iṣẹ́ ìbùkún àwọn iṣẹ́ tí ò jẹ́ bí awọ ẹ kò affect bó bá jẹ́ àánú iṣẹ́ gbogbo wọn kò affect. but àwọn mádàrí kan olùkọ́ náà bọ́ wọ mádàrí kan ò affect ọmọ. affect ọmọ. kí wọ́n wọ ẹbí ìkókó lára ọwọ́ játijàti tà ó ti bá wọn ti bá yẹ. tó bá jẹ́ pé àwọn owó ń kọ́ àwúre ọsẹ àwúre kò affect. kò affect ọmọ kò lè kó bá orí ọmọ. tẹ́ bá ń wẹ àwúre jẹ́ ìṣàlàyé fún ilé ìsìn tẹ́ bá ń wọ àwúre pé méjì tẹ́ bá ń wọ ṣẹ́gun tí ẹ bá báyàwó ń sùn lákòókò yẹn tí ìyàwó yẹn bá bí ọmọ yẹn máa di alágbára ni gbogbo kíní ọmọ ayé tí ó bá ń wẹ àwúre tó ń rówó táwọn yẹn ṣiṣẹ́ tó fi bímọ ọmọ yẹn máa ní chéèkì owó ọwọ́ ẹ̀ máa tètè jí sówó máa lówó gan ó máa lówó torí àsìkí tó jẹ àtọ̀ yẹn náà ti dà á máa rówó ọ̀rọ̀ máa là fún mi bó ṣe rí nìyẹn kò affect tó bá ti ń lo nǹkan owó bó bá jẹ́ ìṣẹ́gun ló ń lò ọmọ ẹ̀ máa di alágbára orí ẹ̀ bẹ́ẹ̀ bá gbórí kun rẹ̀ báyìí pé orí yẹn afọ́dànù ni so bó ṣe rí nìyẹn. nǹkan tí ẹ máa ń lò lọ́wọ́ tẹ́tẹ́ bá fi lóyún tó bá bímọ tó bá jẹ́ ìṣẹ́gun ni ọmọ ẹ̀ ní fi bẹ́ẹ̀ lówó a máa dàgbà kò sí ọ̀rẹ́ tó lè sa ògùn sí kò ní mu á lè dànù tó bá jẹ́ pé àjò ìgbà tí òun ṣe owó ni ọmọ owó ló máa kọ́kọ́ á tètè jí ọwọ́ ẹ̀ máa bẹ̀ sí jí sówó lọ ni a máa lówó títí ó máa fi kú ni. bó ṣe rí nǹkan tí ẹ bá ń lò náà lásìkò tí bẹ́ẹ̀ wọn làwọn míì fi sọmọ wọn níbùkún so wọn máa àkókò tọmọ yẹn ìgbà tó ń bí yẹn àkókò ọmọ bọ́ bí ọmọ yẹn tó ti olúwa nìyẹn olúwa tó yìn ni so ọlọ́run tó ti ń sìn so oníkálukú mọ̀ àkókò ọmọ bọ́n bàbá bá bí ọmọ wọn mọ̀ àkókò gbà tí ọmọ yẹn tẹ́ bá ti ń lóyún ọmọ yẹn àkókò yẹn lọ́nà owó tí máa là fún yín lẹ́yìn tí wọ́n mọ̀ pé àkókò tí mò ń bí ọmọ náà wà nínú oyún mò ń rówó tẹ́ tó bí ọmọ tí ò mọ̀ àkókò nǹkan sóra ọmọ gbọ̀ngàn èmi ìwà àgbà tí bàbá ẹ̀ bá bí ẹjọ́ ló máa rí. ìṣẹ̀fẹ̀ ẹ̀kọ́ lówó yóò àwọn arẹjọ́. àwọn arẹjọ́. ṣé orí ẹjọ́ lọ́mọ yẹn mú ayé ni. bó ṣe mọ̀ sọ fún mi. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.